A kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùwòran wa. Ẹ káàbọ̀ sí ìkànnì yìí. Kí n tó tẹ̀síwájú, n ó ṣe ìdánimọ̀ ráńpẹ́ eléyìí táwọn olóyìnbó ń pè ní quick introduction fún wa. Orúkọ tèmi ni Tèmítọ́pẹ́ Adédọjà. Mo parí ní ilé ìwé gíga Federal University of Technology Àkúrẹ́ FUTA. Mo sì kẹ́kọ̀ọ́ gboyè lórí ìmọ̀ Electrical and Electronics Engineering. Lórí ìkànnì yìí ó máa kọ́ yín bí àwọn òyìnbó ṣe máa ń ṣe ìmọ̀ ẹ̀rọ àti bí wọ́n ti ń lo ìmọ̀ ẹ̀rọ. Lára ohun tí ó máa kọ́ yín ni bí ẹ ṣe lè kó àwọn èròjà àjọ eléyìí tí àwọn olóyìnbó ń pè ní component láti lè fi dojúkọ àwọn ìṣòro tí à ń dojúkọ ní orílẹ̀-èdè wa àti ní Áfíríkà lápapọ̀. Lótìítọ́, Ọlọ́run bùkún wa pẹ̀lú oríṣiríṣi nǹkan ní Áfíríkà, ṣùgbọ́n àti mọ èlò ọ̀pọ̀lọpọ̀ wọn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, wọ́n máa kọ́ wa lórí ìkànnì yìí bí a ti ń kó àwọn èròjà yìí jọ àti bí a ti ń lò wọ́n àti bí a ti ń ṣe wọ́n. Eléyìí táwọn olóyìnbó ń pè ní embedded systems design. Lẹ́ẹ̀kejì, ìpele kejì, wọ́n ó tún kọ́ wa bí a ti ń kó àwọn èròjà yìí jọ tí àwọn olóyìnbó ń pè ní sensors, àti bí wọ́n ṣe lè máa bára wọn sọ̀rọ̀ ní ojú òfurufú, àti bí wọ́n ṣe lè máa fún wa ní ìdáhùn bí a bá ti béèrè nǹkan lọ́wọ́ wọn. Eléyìí tí à ń pè ní Internet of Things IoT. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, wọ́n máa kọ́ wa bí a ti ń lo ìmọ̀ ènìyàn láti lè fi ṣe nǹkan, bí a ti ń kọ́ ẹ̀rọ láti lo ìmọ̀ ènìyàn láti lè ṣe bí ènìyàn, eléyìí táwọn olóyìnbó ń pè ní artificial intelligence.